òǹburúkú á máa já lóko òǹburúkú á máa já lóko igi ó dá lóko yóò para alé àjà ó jì yóò pèrò ọ̀nà. ẹ ti ń lọ fà. tẹ́ bá wo èsùsù dáadáa ẹ máa rí pọ́n fi bí ṣu ó ní sí nǹkan báyìí tí mo ti ń ké mo ń ké rí live ni o. lóòótọ́. bẹ́ẹ̀ ni síbi tí èsùsù ti fẹ́ wọlé tó ń dàgbò sí lára dá gbogbo ẹ̀yìn bá mi wò pé kí ni bọ̀bọ̀ ìgan ṣe. kí ló lè tó. ẹni yìí lòun fẹ́ nǹkan báyìí ó ṣe é fún. ẹ wá èsùsù tó wà mọ̀pọ̀ lọ́hùn wà tó ló sọ fún pé tá ń tọ́ lọ́hùn n tó ní kí n ṣe kí n mo ṣe n tó wọ́ lọ́hùn ló lè ṣe. àbí. ẹ̀dẹ̀ nìkan lè wọ bó ń dẹ́ fìyà jẹ inú ẹ̀ káàánú èsùsù ẹ̀ pìtì mi ẹ̀ pìtì mi. mo èmi náà wo náà bọ èsùsù náà kò mo pìtì èsùsù. ẹ̀ pìtì èsùsù. mo pìtì èsùsù àmọ́ èsùsù náà lè. ẹ wo dáadáa ẹ lọ wo fíìmù yẹn dáadáa. èsùsù náà lè. nígbà tí èsùsù nígbà tí òye. èèyàn burúkú ni ọ̀gá sùgbàǹdì olórí burúkú kejì ara ẹ̀ ó ti wà níbi tó wà. ìwọ ló lọ bá bó fẹ́ nǹkan báyìí ó dẹ̀ ṣe ẹ dákun ṣe bó ṣe ibi tún ni. kò ṣẹ̀ṣẹ̀ nu kò ṣe àmọ́ náà tó fi ṣe yẹn náà ni ó le. òyìn náà mọ̀ pé òsọ́nà méjì náà kó tí ò dóde ọlọ́run ọlọ́run fi fẹ́ mi challenge mi àbí gbogbo ohun tí mo wá fẹ́ ṣe lẹ̀rù ń bà mí pé mi mà gbọ́dọ̀ ṣe nǹkan tó kéré so èmi náà wá ní pé kí n tiẹ̀ múra kí n sán ṣòkòtò mi dáadáa. mo ṣáà ṣe wèrè yẹn tí ó wèrè láìsí ẹ mọ kí wọn ṣe wèrè kí wèrè yìí is wèrè yìí. wèrè the wèrè àwèrè. oh they now love the wèrè I did in the wèrè. ọkùnrin ṣọ́ra fọkùnrin ọkùnrin pẹ̀lú ọkùnrin. mo post kan lánàá pé kíkú máa pa láàánú mi lọ́kàn mi mo mọ̀ pé Fẹ́mi ni mo ń bá wí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló bọ́ sí ojú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń wò wá lórí ìtàkùn ayélujára mo kí wa wípé ẹ káàbọ̀ ṣe dáadáa ní ilé àti ọ̀nà ńkọ́ lẹ́nìí. Inú mi dùn gidi gan-an láti já yín sí wípé àlejò tí mo gbà lórí ètò lẹ́nìí ọdún ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò wọ́n ti wà pẹ̀lú wa ní ẹ̀ka eré ìdárayá tàbákà ní méní méjì mẹ́ta àti lé ní ọdún mẹ́wàá tó dẹ̀ jẹ́ wípé a dá wọn mọ̀ púpọ̀ ní wọn gan ọgbẹ́ àfáìnbọ̀ ló wà ní múvì àfáìnbọ̀ èrè lọ́tún fáìnbọ̀ èrè lọ́sì àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n wá gba ọ̀nà ara yọ sí wa mo lọ́nà lọ́mà tó gbà yọ sí wa ìyá àkìlódé nígbà tí wọ́n dá lọ́mà àbòyàn wá wọ́tà kí gangan lè súsú ṣe tẹ́ fi sọ́dọ̀gùn lọ́mà ẹ̀yìn wọn lórí ètò Oyinmomo Aliu Gafar aka èsùsù tiwa àwọn ni mo gbà lálejò lórí ètò lẹ́ni iṣẹ́ wa dáadáa. Adúpẹ́. èsùsù àṣẹ ẹ̀kí rìn without dustbin. ẹ kọ́kọ́ bá mi káwọn ará lé ná. ẹ kú déédéé wòyí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi lọ́mọdé lágbà ẹ̀yin àǹtí mi ẹ̀yin bọ̀dá mi àti ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀rẹ́ mi. Mo kí yín tẹ́ṣọ̀tẹ́ṣọ̀ mo kí yín tológun báwo ni ṣé àlàáfíà la wà. Orúkọ mi ni Aliu Gafar tí mo jẹ́ òṣèré orí ìtàgé. Ìnagijẹ yín tuntun lè ṣùṣù. Orúkọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà. Tẹ̀ṣẹ̀ṣẹ̀ gbà tá a ṣe súná fún. Tí wọ́n pa súná fún. Kódà wọ́n para kún mi. Ara ṣọ́ọ̀lù ara fìdí bọ́tù ara napin gan. kò wá sí táwa náà òpin lọ́jọ́ kó mọ́. wọ́n sì ìyẹn ni èsùsù. àmọ́ kó tó di pé ẹ gba ìnagijẹ èsùsù ṣe ti ní ìnagijẹ kan tẹ́lẹ̀ tẹ́ ń jẹ táwọn èèyàn mọ̀ yín mọ́. mi tí ní yàtọ̀ sí ìnagijẹ kékeré tí àwọn èèyàn wa tó jẹ́ ọ̀rẹ́ mi ládùúgbò máa ń pè wá. ìyẹn ni. oríṣiríṣi ìnagijẹ mo ti máa ti jórúkọ gan. ẹ jẹ́ àwọ̀. nígbà kékeré bí olóṣì ọmọ kan sọ mí ní kò ní pàkọ́ ìkan sọ mí ní kò bàjẹ́ ẹ̀sùn wò pàkọ́ ẹ wò pé ṣe ẹlẹ́nsà ó pọ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n ti fún mi ní orí kan nàgìjẹ́ ìgbà tó yá èmi gan wá di ẹni tó máa ń pa súná fáwọn èèyàn mo sọ àwọn èèyàn lókọ̀
irú orúkọ ò lè sàmúyàn. Ẹni tí mo sọ lẹ́nu ẹja àgbàníjowó ìlú epo bíríkì. lẹ́rù débẹ̀. ó pọ̀ ajẹ́pẹ́ ẹ̀yin gan-an tabaníkà wo ẹ máa jẹ́ lérè ipá kan. Ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe rìn fíìmù ibo lẹ ti kó wọ́n mú yín lọ ní àbóhùn yín lẹ fẹsẹ̀ ara yín lọ bẹ̀ pé kíní mo fẹ́ kọ iṣẹ́ yìí mo fẹ́ mú láàyò níbo lẹ ti bẹ̀rẹ̀. Àti kékeré ni ó ti wù mí kí n jẹ́ òṣèré orí ìtàgé nígbà yẹn tí bá ń wo àwọn sinimá àgbéléwò àbílẹ̀ tí wọ́n máa ń ṣò fún wa ní orí ọlọ́sọ̀ọ̀sẹ̀ gbà yẹn ó máa ń wù mí kó jẹ́ pé kó tiẹ̀ jẹ́ mi ni mò ń ṣe báyìí. So wá di ọjọ́ kan nígbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹta olùkọ́ kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Ìṣọ̀lá bó ṣe fẹ́ ṣeré ìparí ọdún lọ́dún bó ṣe fi mí ṣe ọba Ọmọgbémiga. So láti bẹ̀ àwọn èèyàn máa ń wò mí nínú iléèwé pé ọmọ ẹ̀ ní Ọmọgbémiga ní Ọmọgbémiga èmi ò mọ̀ túmọ̀ ẹ̀ àṣé mo ti di ìlúmọ̀ọ́ká nínú iléèwé wa tó jẹ́ iléèwé wa nìkan ni o. tó jẹ́ láàrin àwa ara wa ń bẹ̀. láti bẹ̀ mo tún lọ àwọn torí màámi Christian ni wọ́n so ọ̀dọ̀ dádì wọn ni mo gbé ńgbà yẹn. So wọ́n tún máa ń pè mí ṣọ́ọ̀ṣì wọn kí wọ́n bá wọn ṣe ọba Fáráò Joseph oyún tó wà nínú ìyàwó rẹ̀ ìwọ má ṣe kọ̀ torí láti ọwọ́ ẹ̀mí mọ́ ló ti wá mo ti ṣe yẹn mo ti ṣe kúdí owó láìmọye ìgbà. So ìgbà tó wáyá tí mo wọ ilé kéwú ni mo wá gbàgbà tí mo fi padà join industry yìí. Ìgbà tí mo join industry yìí ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ ní year 2000. Year 2000 ni mo join lọ́dọ̀ Jídé Àlàbá rẹ̀ àti Sálíù Bọ́lágadé tí gbogbo èèyàn mọ̀ sí Ògbólúkẹ́ lọ́dún náà lọ́n February 15 year 2000. ẹ ti rántí dáadáa fi bí déètì rẹ̀ ní múyàwó. mo rántí. February 15 year 2000 sísìn àrí pé ẹ ti ṣe 25 years o. 25 years. márùndínlọ́gbọ̀n. n tí ìdàgbà púpọ̀ nígbà yẹn. Rárá. ẹ sọ pé kékeré lẹwà tètè wọlé ṣé Ògbólúkẹ́ la wá lè pè lọ́gàá yín. ọ̀gá mi làwọn méjèèjì. ṣé wọ́n fọwọ́ sí ilé nígbà tẹ́ fẹ́ gbòòrò ṣé wọ́n pẹ̀ tí ń ṣe ta lábẹ́lé. ilé kéwú ni mo gbà mí ń gbé lọ́dọ̀ bàbá àti màmí ilé kéwú ni mo ń gbé ńgbà yẹn so ilé kéwú yẹn mo ti máa ń lọ ṣe sírí àṣà wa ńgbà yẹn ní Kọ̀tún Ìjẹ̀gùn gbalẹ̀ kéwú lọ gbà tó yá gbogbo ẹ̀ dàrú ilé kéwú mo tẹ̀ wá padà mo tún kúkú lọ kó bá wọn ibẹ̀ mo wá ń gbé ọ̀dọ̀ Jídé Àlàbá rẹ̀ ilé wọn gangan dádì yẹn ìgbà tó yá mo di ẹni tó yẹ pọ́dọ̀ wọn ni mo ń gbé ibẹ̀ náà ni mo ń gbé tí ó fi yá àfi tó ilé gbà tí mo fi lọ sí skul kódà àwọn ọlọ́tún kọ́kọ́ sanwó WAEC mi gbogbo ẹ̀ sanwó skul wọ́n gbìyànjú ní ilé ayé mi. ṣé èsúsú wà ní iṣẹ́ tí ó ta yín yọ ọ̀ tó jẹ́ kẹjá gbangba. Nígbà kan rí mo máa ń nígbàgbọ́ pé wọ́n ti mọ̀ mi torí mi náà ti ṣàwọn sinimá kan tó jẹ́ tèmi àti ilé tí mo bá àwọn èèyàn ṣe mo máa ń nígbà ọ̀pọ̀ mọ̀ mi lórí mi tí bá débì kan náà wọ́n á mọ̀ mi wọ́n á àdá yín mọ̀ àbá ló ṣe kinní kan àmọ́ nígbà tí 7 Doors yìí jáde mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé àṣọ tí mọ̀ mi tẹ́lẹ̀ àṣà àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ mi ni. àṣẹ ohun tí mọ̀ mí tẹ́lẹ̀ kí ló wá jẹ́ ẹ sọ́dọ̀ ó dẹ̀ jẹ́ kí n wo báwo lẹ ṣe gbáradì láti gba role èsùsù torí mo mọ̀ pé wọ́n máa sọ pé àwọn actor bóyá ẹni tó máa lọ farapamọ́ fúngbà díẹ̀ bóyá ẹni tó máa farasin fúngbà díẹ̀ tó máa kàwé báwo lẹ̀yin ṣe gbáradì torí iṣẹ́ yẹn tá a bá ní ká wò lóòótọ́ iṣẹ́ tó kì tó dẹ̀ lé ni tí mo mọ̀ pé ẹ̀ tí ìṣerú ẹ̀rí abẹ́tíṣerú ẹ̀rí tẹ́lẹ̀ kàrákítà èsùsù yẹn ti ṣe rí nbìkan báwo lẹ ṣe múra fún. mo lè sọ pé nígbà àkọ́kọ́ tí mo mọ̀ pé wọ́n fẹ́ ya 7 Doors yìí ọ̀tọ̀ ni role tí mo believe pé mo fẹ́ ṣe mi n tiẹ̀ tí ka script so mo wá travel àti bẹ̀ ni Sodiq Adébáyọ̀ ló ti pè mí pé role báyìí lẹ fẹ́ ṣe o ṣe máa dé lọ́jọ́ báyìí máa dé mo ka script tí mo fi dé location tẹ́ bá wò ó ní fídíò kan tó lọ káàkiri lórí social media báyìí tí bọ̀dà Fẹ́mi ti pè mí sẹ́gbẹ̀ẹ́ kan báyìí tó ṣe wá ń ṣàlàyé nǹkan tí fẹ́ ṣe fún mi ìgbà yẹn mo ṣe wá mọ̀ pé àṣé kódà mi gbọ́ mọ̀ pé ró èsùsù yìí tó báyìí nígbà tó kọ́kọ́ sọ pé èsùsù ló fẹ́ ṣe mo pé
Èsùsù ṣé ro gidi ṣáà ni ṣé kíní kan ni. Báyìí ni ọ̀gá mi Fẹ́mi Adébáyọ̀ ṣe pè mí sẹ́gbẹ̀ẹ́ kan pé báyìí ni ro yìí ṣe rí ipa tó fẹ́ kó yìí ó lágbára gan-an o gbọ́dọ̀ ṣe báyìí o gbọ́dọ̀ ṣe báyìí kì í ṣe nǹkan tó lè fi ọwọ́ yọ̀bọ̀ kẹ́mú gẹ́gẹ́ bí Yorùbá. Ẹ̀yin àgbàlagbà Yorùbá ẹ̀yin àgbàlagbà. Yorùbá àgbàlagbà délé ọmọdé lè mí ẹ fetí kọ́ látara àwọn ètò yìí tí mo máa ń wò mo ló jẹ́ kí n mọ̀ tí wọ́n. Ọ̀gá ṣá máa wà mí lọ nínú mọ́tò èrí yẹn tó bá ṣàtì wà mí débẹ̀ sọ mí kalẹ̀ mi ò lọ mọ́ o. Èèyàn lè wà pẹ̀lú yín kó má dunnú. Amúlùdún làwọn. wọ́n yà pé mi sẹ́gbẹ̀ẹ́ kan sọ fún mi pé báyìí ni mo fẹ́ kó ṣe ọ̀gá mi ṣó le tó báyìí wọ́n ló le jù bẹ́ẹ̀ lọ o gbọ́dọ̀ fi gbogbo gbà tí bọ́yìí ní a fẹ́ ṣe fẹ́ sìn nìyẹn mo bá wọ ẹnu lẹ̀ mo wọ ẹnu ọkọ́ lóòótọ́ kí ni máa pọ̀ bọ́yìí pa action nìyẹn bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Characterization gbogbo àwa tá a wò la rí wípé ẹ finú ṣe iṣẹ́ yẹn ni n tí mo wá ń béèrè nìyẹn pé ṣé mo ọ̀tọ̀ ni èèyàn ara ọ̀tọ̀ ni ẹ̀mí báwo lẹ ṣe pé ara ẹ̀mí àrò àtọ̀dọ̀fin yín tẹ́ fi parapọ̀. Ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ni pé nígbà tó ti ṣàlàyé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún mi mo á wò pé mo gbọ́dọ̀ gbéra mi sípò kárátà tó dárúkọ yìí tó bá jẹ́ mi lẹ́ni yẹn meanwhile wọ́n ti sọ fún mi pé nǹkan báyìí lẹ́ni yẹn ṣe nǹkan báyìí lọ́ fi ṣe wọ́n fi bí ṣú tẹ́ bá wo ẹ máa rí pọ́n fi bí ṣú Èsùsù ẹ wo tẹ́ bá wo Èsùsù dáadáa ẹ máa rí pọ́n fi bí ṣú lóṣù máa ní sí nǹkan ó ní sí nǹkan báyìí tí mo ti ń ké mo ń ké rí live ni o. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni síbi tí Èsùsù ti fẹ́ wọlẹ̀ tó ń gbá dàwó sí lára dá gbogbo ẹ̀yìn bá mi wò pé kí ni bọ̀bọ̀ ìgan ṣe kí ló lè tó ẹni yìí lòun fẹ́ nǹkan báyìí ó ṣe é fún ẹ wá Èsùsù tó wá mọ̀pọ̀ lọ́hùn wà tó ló sọ fún pé tá ń tọ́ lọ́hùn n tó ní kí n ṣe kí n mo ṣe n tó wọ́ lọ́hùn ló lè ṣe ẹ̀dẹ̀ nìkan lè wọ bó ń dẹ̀ fìyà jẹ inú ẹ̀ káànú Èsùsù ẹ̀ pìtì mi mo èmi náà wo náà bọ Èsùsù náà mo pìtì Èsùsù. pìtì Èsùsù. mo pìtì Èsùsù àmọ́ Èsùsù náà lè. ẹ wo dáadáa ẹ lọ wo fíìmù yẹn dáadáa. Èsùsù náà lè. nígbà tí Èsùsù nígbà tí òye. èèyàn burúkú ni ọ̀gá Sùdáǹdé olórí burúkú kejì ara ẹ̀. ó ti wà níbi tó wà. ìwọ ló lọ bá mo fẹ́ nǹkan báyìí. ó dẹ̀ ṣe ẹ dákun ṣe bó ṣe ibi tún ni. kò ṣẹ̀ṣẹ̀ nu kò ṣe àmọ́nà tó fi ṣe yẹn náà ni ó le. òyìn náà mọ̀ pé òsọ́nà méjì náà kó ló tí ò dóde Ọlọ́run ẹ kájọ gbé sí làkàyè. ṣé ó mọ̀ pé ọ̀nà tí ó tó wáyé pé kò mọ̀ pé ọ̀nà burúkú lòun fẹ́ gbà ó kọ́kọ́ pa ẹ̀gbọ́n ẹ̀. lóòótọ́ tí ọba kọ́kọ́ tí àwọn méjèèjì tán lọ́ba ọba ó pa ìyẹn. nígbò wá gbọ́ pé òun gùn ní ju ọdún 5 lọ tó ń fẹ́ lò lórí oyè ẹ dákun ṣé Ọlọ́run ni wọ́n wà lọ́ba kó fóun lọ́dún ẹni tó dẹ̀ fẹ́ lọ bá ọ̀nà burú ni ẹni tó bá fi ohun tó tọ́lẹ̀ tí ò ṣe tí wọ́n ń ṣe ohun tí ò tọ́ náà ni ó máa ṣẹlẹ̀ sí ohun burúkú á máa já lóhun burúkú ohun burúkú ó máa já lóhun burúkú igi ó dá lóko yóò para alé àjà ó jì yóò pèrò ọ̀nà. ẹ ti ń lọ fà Èsùsù ti ń bọ̀. Yorùbá ni. ó dẹ̀ pé mi ì rò bẹ́ẹ̀ tí ìyọra yín lára Èsùsù yà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ṣì ó máa ń sọ yín wò. tó bá ti wò ó àbí pé mo rí kọ́mẹ́ǹtì kan tí ò dá nípa Èsùsù ó máa ń dùn mí. àwọn ẹ̀rí nǹkan ṣe sí. ṣé máa parọ́. ẹ má parọ́ àwọn ẹ̀rí nǹkan ṣe sí. kò sí tí mo fẹ́ ṣe. ó dá gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò ẹ ti ń ṣe àwọn iṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹ ti produce ó tó mélòó. èmi ti produce film bíi 7. bíi 7. ó tiẹ̀ nìkan tí mo yàn kà. kí lè dé. torí pé kò jáde. kò ríta rárá. gbogbo yín ṣe máa ń ṣe fíìmù tí ò ń jáde báwo lẹ ṣe ń ṣe. irú tèmi yẹn gbà tí mo yà á tán mo wá rà wọ́n sí nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ mi wàá fẹ́ kó wà nù CV mi. ẹ lè yọ sí ǹtẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí náà àbí kò ṣe yọ. padà nítumọ̀ tó bá wù mí lọ́jọ́ kan bóyá màá fi sí YouTube ó lè mú tọrọ kọ́bọ̀ wọlé. tọ nínú méjèèje yẹn kàṣà ti yọ yìí tí ẹ̀ẹ̀ka èwo ló bójú owó tẹ̀ tún rèrè. Pèrègún ni. Pèrègún. torí ká sọ pé èèyàn rèrè fíìmù pó tààbí lọ́tọ̀ mo wá rèrè ẹ̀ níta ó dẹ̀ fún mi ní àwọn ìwúrí kan nígbà yẹn tó yẹ pé ó jẹ́ kí mi náà mọ̀ pé iṣẹ́ yìí ọ̀nà ni. ó fún yín ṣọdá pad ìkápá ẹ̀sùfẹ̀tọ̀. èmi wá ṣe bẹ́ẹ̀
mi mọ̀ ṣe. nítorí gbogbo àwọn èèyàn nínú industry náà ni Aliu Gafar kò ń já ń pátá kò ń já ṣe máa ń bínú. Mi kì í bínú mi dẹ̀ kì í ikọ́ ẹ̀kọ́ ni mo máa ń ṣe tá a bá wà níbi tá a ti ń wo bọ̀ mo máa ń sọ̀rọ̀ dáadáa. Tá a ti ń wo bọ̀ mo like bọ̀. ẹ fẹ́ràn eré bí alágbèsọ̀gbá. wọ́n bá ti wá bu ẹnu àtẹ́ lu ibi tí mo support a máa ń fà. ẹgbẹ́ tẹ support ṣe ti ké lórí ẹgbẹ́ rí. gan ni gidi gan. mo lẹ́lẹ́rìí tó pọ̀ tí mi ò lè jẹun number 1 lórí Nàìjíríà ni oyè mi ti yẹn ò ṣe kà bọ́ pé ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti klọ́ọ̀bù AC Milan wọ́n ṣe 10 fún mi. 10 tán yanyan. number 1 ní 2005 àti lead 3 ò fẹ́ sáà olóṣì ọmọ Gerard Smith àti Alonso àwọn lọ bu omi ewúro sí ojú wa ní second half abágbá 3-3 wọ́n padà náà 1 penalty o Champions League final. nígbà tẹ́ ti kọ́kọ́ lead 3-0. àti kọ́kọ́ lead 3-0 Madini àti Crespo ló score. ó mú yín lọ́kàn o. mi ò lè jẹun sẹ́ẹ̀ jírí àràbà rẹ̀ tí mo sọ wọ́n wà náà tó fi mí ṣe ẹ̀yẹ lọ́jọ́ tá à ń sọ ṣé ó ní ọ̀rẹ́ mi kan náà ṣeun ó ya ọmọ burúkú kan báyìí ó wà ní UK báyìí òun náà fi mí ṣe ẹ̀yẹ kí la fẹ́ ṣe lọ́kàn ọjọ́ kan nígbà ó yá tó fẹ́ máa fún mi ní ẹ̀jẹ̀ rúru bí 2010 mo á dìbò owó òkun pé ẹni ọba nọra wọn. ẹni bá máa sáré kó sáré. ẹni bá máa sáré kó sáré gbà nǹkan kan gbà tí mo ti wá fẹ́ máa para mi sínú wọ́n á wò pé ó dàbí pé ṣé mo wá ń gba nǹkan kan mo wá bí am lọ́wọ́ kan pé kí ni tí ẹni mò ń gbà gan. lórí owó olówó. What is this like? What is concern? àlejò tí mo gbà lénìí fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe dé wọ́n fi style ju ọ̀pá wọ́n ṣe oya give them the more roaders give them the more road oya focus ìwájú kì í jó kí lẹ wọ́n máa ń ṣe. ìjó. báwo lẹ ṣe ń unwind báwo lẹ ṣe ń relax báwo lẹ ṣe ń pàrònú rẹ. mo máa ń ṣeré pa gan ká má parọ́ mo dẹ̀ like my play Scrabble. Scrabble wá sí fáwọn tí ò lọ́pọlọ. mo ní. Sorry about that. ẹni ọmọ ebi ní sinmi ń sọ gba àwọn nǹkan tá a ti ṣe nu $7 tí wọn kò dàbí àná. ọpọlọ lóòótọ́. mo lè rántí ọjọ́ tẹ ti kọ́kọ́ má jẹ́ ń sọ̀rọ̀. ok ìrìn àjò ọdún 15 ẹ jẹ́ ká wò báwo ló ṣe rí tẹ bá máa ní kẹ́ kọ ìwé ló ní ráńpẹ́ àmọ́ pé àárọ̀ wà lóòótọ́ ó ṣe dáadáa ọ̀sán lè wà kó má ṣe dáadáa alẹ́ gan lè jẹ́ pé jẹ́ ká ṣáà máa kò lábò ẹ̀ báwo ni ìrìn àjò yẹn ṣe rí. ṣe rí ká mọ̀ pàrọ̀ tán ra wa kódà ọmọ tó jẹ́ ọmọ ọdún 10 tẹ́ ẹ bá bí pé báwo ni ìrìn àjò ẹ̀ ṣe rí àárín nǹkan wí gbogbo àná la mọ̀ pé kò lè dán lọ ṣẹ̀ṣẹ̀ irú àwa tó jẹ́ pé ilé kéwú la gbà wọ kínní àwọn tó bá jẹ́jẹ̀gùn lọ gbàǹgbà yẹn àbí tó ń gbọ́ mi báyìí mo máa ń gbé fùfú lọ sí bus stop níjẹ̀gùn fùfú ẹlẹ́à lọ́tà àti bá bọ̀ àárín yẹn náà ni máa ti wáyè mo dẹ̀ ń lọ school gbà yẹn so àárín yẹn náà máa ti wáyè lọ rí àṣà máa sá lọ ọmọ tí máa wá mi kò ṣe mí lè dágbére ilé kéwú pé mo ń lọ bí tíátà so àárín yẹn náà máa ti wáyè kan díẹ̀ tí máa fi lọ ṣẹ́gi tí mo fẹ́ tà láti ní pocket money lọ sí iléèwé lọ́jọ́ kejì. torí ẹ gbélé mọ́ ilé kéwú lẹ̀ ń gbé. ilé kéwú ni mo gbé nígbà tí mo débẹ̀ yẹn so ilé kéwú yẹn náà mo ti ń ṣọ́ọ̀fù lọ sí rìásà lọ sí mítìn lọ sáwọn nǹkan yẹn nígbà míì gan tí ò bá wá sí bóyá ó sá mítìn àbọ̀sá tó bá lọ́n fẹ́ fáìn ẹ̀ máa tún wòra mi pé ṣé mo ti tó ẹni tó máa ń fáìn ṣá ẹni bá rí jẹ ni wọ́n máa ń fáìn so ó pọ̀ tá a bá ní kí n sọ àwọn location tí mo ti lọ ń gbà yẹn àbí kí n sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ a máa sọ̀rọ̀ tó pọ̀ bọ̀ gbogbo àwọn bàbá tá a bá ń bẹ̀ àwọn bó ṣe jẹ́ pé ọ̀gá mi Fẹ́mi Adébáyọ̀ yìí ó jẹ́ pé wọ́n bí sínú iṣẹ́ yìí wọ́n á rí nǹkan tó sọ tó pọ̀ wọ́n máa rí sọ ká tó wá sọ pé àwa àti ẹ̀lẹ́bí mẹ́. lóòótọ́ ó pọ̀ mà. lóòótọ́ ó dà mú gbà fún yín lórí yẹn tábà wá ní ká wò ní méní méjì mẹ́ta àwọn èèyàn sọ pé àwọn tí rí yín lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí àmọ́ àwọn ò rí mo lè láya púpọ̀ kò sóhun tó burú pé mọ́mì ń kọ́ sísí ń kọ́ àǹtí ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. mi ti máa rí bọ́ àǹtí wà àbí. tẹ́ ń wò lọ́nà. ṣáàmà àbá náà máa léèyàn tá n bá sọ̀rọ̀. òun náà làwọn òun náà lọ fẹ́ wà rárá mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣé wọn pa àwọn èèyàn kan wà wọ́n ti bímọ fún yín already wọn kò tí ì sọmọ yín. èmi ti ẹ̀ lọ́mọ kan náà. ẹ lọ́mọ kan tẹ́lẹ̀ àmọ́ àwọn olólùfẹ́ yín kan wà tó yẹ pé ẹ ti fún wọn lóyún wọ́n ti bímọ wọ́n ti ṣèkómọ ilé yín náà ń gbé àmọ́ ẹ tí ì mọ̀ wọn. n ti mọ̀
bí àtọ́bá yọjú lọ́la mo dẹ̀ máa ń claim ọmọ bẹ́ẹ̀ ṣe rí mi o. ẹ̀ ń claim ọmọ. bí wọ́n bá gbọ́mọ wa máa gbà. èyí tẹ́ ṣe àbí èyí tẹ́ ṣe. àmọ́ ó lè lálàyé nù. ọ̀rọ̀ pẹ̀lú àlàyé. ó lè lálàyé. torí àwọn olólùfẹ́ yìí yẹn pọ̀ tí n bá wo comment section báyìí ẹ̀sùsù mi mọ̀ pé ọkùnrin rẹwà tó báyìí. ìfẹ́ lásán wá nìyẹn kò sí à ń fẹ́ra ẹni gangan. kò sí 306 síbẹ̀. ìfẹ́ gangan ni kò sí rúùmù bẹ́ẹ̀. àmọ́ àwa wò pé ìjọ wo la dá sọ́nà. tí àkókò máa wọlé tẹ máa kó gbá wọlé. ọlọ́run àṣàánú ọlọ́run ni kọ́lọ́run ṣe rọrùn. kọ́lọ́run ṣe rọrùn. ṣán bírèkì heart yín àbí ẹ jẹ breakfast. ẹ jẹun wo lọ́wọ́ bọ̀. kò síbi tí wọ́n ti ń dáná alẹ́. ẹ jẹ breakfast. èyí táwa náà ti dá fún èèyàn náà wà èyí tán ti dá fáwa náà wà. bó tiẹ̀ jẹ́ pé àìráyè ni tí ó fa tiwa ń gbà yẹn pé bóyá iṣẹ́ kò má wà kan lára ká máa pè lójoojúmọ́ ó ti dá àwọn nǹkan míì rú. So then àwa náà kọ́lọ́n ṣàánú ẹlòmíràn ti sọ pé mi ò ṣe mọ́ I'm not doing again. kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe kò ṣe mọ́ nìyẹn ohun mi ò lẹ́lẹ́bẹ̀. lóòótọ́ àmọ́ breakfast yẹn ìwọ ló dùn yín jù. ṣébi. ṣẹ́ẹ̀kì. kì í dùn mí. rárá. bóyá gbà kékeré. láìsí pé ẹ nífẹ̀ẹ́ wọn. gbà kékeré ni breakfast tèmi ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà gradually ní so kò sí gbé bẹ́ẹ̀. ẹ ti mọ̀ pé ibi tá à ń padà lọ rèé o. tó bá ti ń ṣẹlẹ̀ èèyàn á ti máa mọ̀ díẹ̀díẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí omi ó kàn tán lágbárí. ẹ̀yin ẹ̀yàn wa lóòótọ́ mo rí wípé Aliu Gafar mo mọ̀ wípé púpọ̀ ní ẹ̀ mọ̀ pé àṣebọ̀dá yìí máa ń sọ̀rọ̀ tó báyìí àṣẹnu kárátẹ̀ ìṣúṣú lọ́ fi wọ́n pamọ́ sí àṣẹ wọn ò rí lè yọ sí wa nínú pèrègún àti gbogbo àwọn iṣẹ́ tí ẹ ti wò. tí bá ní kí n bi yín ẹ dárúkọ ọba mẹ́wàá pẹ̀lú àkọlé wọn. ọba mẹ́wàá ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé wọn orúkọ adé wọn. tí má dárúkọ ìlú tẹ́ mọ̀ ẹ máa gbà o. ẹ ṣe mọ̀ pé mi ò ní mọ̀. mo dẹ̀ máa sòótọ́. nípa ẹ ṣe mọ̀ pé mi ò ní mọ̀ ó dẹ̀ jẹ́ ká lọ ẹnì ṣó níbẹ̀. ok. Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́. ó dé ní ẹ má bá mi sọ pé ó dé. ó dé ní. Ọọ̀ni of Ifẹ̀. ó dèjì. Aláké of Ẹ̀gbá. ó di mẹ́ta. Olúbàdàn of Ìbàdàn. ó di mẹ́rin. Tìmì of Ẹdẹ. ó di márùn-ún. Àtaọ̀jà of Òṣogbo. ó di mẹ́fà. Onídèrè of Ìdèrè. ó di méje. Ìdèrè dá ìlú tí mo ti wá ni. ìlú yín gangan. bẹ́ẹ̀ ni. ní ìpínlẹ̀ Olúwa. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. ní Ìdèrè Central Government. Ìbàràpá ọ̀pọ̀ ní Ìbàràpá yẹn inú iná kan ní. ó dà Olú of Ìgbòọ̀rà. mo mọ̀ Gbòọ̀rà ó di mẹ́jọ mo ti fún yín ẹ má halẹ̀ mọ́ mi. Àsányìn of Ìsẹ́yìn. Àsányìn of Ìsẹ́yìn ó di mẹ́sàn-án. ó kẹyọ kan. ẹ sọ fún mi pé ó kẹyọ kan. ó kù ẹyọ kan. ó kù ẹyọ kan. ó kù ẹyọ kan. ó kẹyọ kan. ó yẹ yín tẹ́ wọ́n kan gbé wá ẹ ti gbàgbé. ó yẹ fún Ọlọ́run Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. ó di mẹ́wàá. ìlú ni mi ìrántí mo morúkọ ọba. ìlú lè rántí morúkọ ọba. ẹgbẹ́ ni. onígẹ̀ẹ́sì máa sọ wípé we learn we unlearn and we relearn. tó bá mọ̀ wàá tún mọ̀ wàá máa tún mọ̀ lọ náà nítorí ìmọ̀ ò gbọ́dọ̀ tán. mo láìpẹ́ sọ òyìnbó ẹ̀ kí ó tẹ̀ máa sọ Yorùbá kó máa dùn bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀wọ̀n àìmì ni ẹ stọ́ọ̀pù ẹ̀ náà. mo kọ̀ fọ́ púpọ̀ náà yín ẹ̀. Yorùbá náà dùn Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè àbí ká máa tàn ra tíjà bá ń bẹ́ ń bẹ́ ká parí ẹ̀ ọmọ nìkan kọ́ kíní ń dùn lọ́tọ̀. báwo lẹ ṣe ń yọ. kọ́lọ́ ń ṣàánú wa ni. ẹ ń gé sẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni ó ń bọ́ sójú ẹ̀. ó ń bọ́ sójú ẹ̀. ẹ tún ṣọ́ọ̀bù náà kú. mo lẹ́ẹ̀kẹ́ ẹ̀ kí n parọ́. oúnjẹ ní ẹ̀dá. kí n parọ́ ṣé mo rí kàn sí. ẹ̀gà. ẹ fún mi ẹ jẹ́ ìjẹ́ báyọ̀ kí ẹ fẹ́ fi gbé mi gan ẹ̀gbà. lóòótọ́ mo ti rí pé ẹ máa ṣe eré pa àmọ́ tábánikà wo lẹ́nu iṣẹ́ yìí kí ni ká máa retí lọ́wọ́ yín báyìí kí lẹ̀ ń pò pọ̀. èmi náà múra ni mo sán tòbí mi àbí mo sán ṣòkòtò mi kó lé ni bí ìgbà tí Ọlọ́run fi fẹ́ mi challenge mi àbí gbogbo ohun tí mo wá fẹ́ ṣe lẹ̀rù ń bà mí pé mi máa gbọ́dọ̀ ṣe nǹkan tó kéré so èmi náà wá ní pé kí n tiẹ̀ múra kí n sán ṣòkòtò mi dáadáa so mo gbọ́dọ̀ ṣe nǹkan tó tóbi àmọ́ ní agbára Elédùà tó dá ayé àtọ̀run tó dá wa sínú rẹ̀ tó wá dá wa sínú
ìlú tá a wà yìí tó wá fi Yorùbá sí alẹ́nu pé káwọn sọ Ọlọ́run tí a lẹ́yìn nǹkan ńlá ni kẹ́ máa rí. Netflix, Prime, cinema. gbogbo ẹ̀ lọ́lọ́kan ọjọ́kan ni gbogbo ẹ̀ náà ni. gbogbo ẹ̀ náà ni Ọlọ́run á ṣe nírọ̀rùn. mi máa ṣeré. ìrọ̀rùn ló máa bá dé. mi ń ṣeré o. ní jẹ gbèsè. ẹ bí pé mo ń joke. mi ṣeré. lójú yín mo ti ń jọ lórí ìtàgé ni. ṣé kí ló kí wá nìyí tẹ́lẹ̀. sorry pé mo ti fẹ́ máa fi ṣe wàhù. ìwà yín náà ni. No, to be honest with you, I'm not joking. Are you for real? I'm sorry. Really? My God. Mo ti gbé ìbò. Ẹgbọ́n wèrè. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ní ààyè. Ní túwó. Ní ààyè. Lẹ́gò. Ṣé ti ṣe kọ́mẹ́dì rí? Mo máa ń ṣe náà nù. Kódà mo like comedy gan. Nínú fíìmù gẹ́gẹ́ bí. Mo like ẹ̀ tó bá kọ story tó lọ́dọ̀ wa. Ìdí comedy yẹn ló máa ń mi ọkọ̀ kí n gbà ibẹ̀ ló máa ń mi. Kí ló dé tán kí n gbà? Mi ìbọn tí mo ṣe fún ọ. Èmi náà mọ̀. Mọ̀. Ẹ máa ń fún mi lẹ́kọ̀ọ̀kan. Ó dẹ̀ ẹ jẹ́ ká wò ó. Fíìmù téèyàn kan ti fọwọ́ fún mi lówó kò jọ comedy kò wèrè ni mo ṣe nú ẹ̀. Wèrè ló ti kọ́kọ́ ṣàánú mi. Ẹnu kí wọ́n ṣe wèrè nínú fíìmù kí wọ́n kan pè mí ó ní godmother mi kan. Jẹ́ ń dárúkọ wọn kò sí nǹkan tó máa ṣe. Ẹ máa Wàsíù ti máa ń kí ẹni yẹn ọmọge Sáídà ọmọge Sáídà ọmọge Sáídà. ara la máa ṣàbí. Àwọn ọlọ́kọ̀ fún mi lówó pé mo wo fíìmù ẹ mo láìkẹ̀. Wèrè lẹ tún wá ṣe nínú fíìmù wèrè ni yìí. mo ṣe. Wèrè dẹ̀ ti fara pẹ́ ṣùṣù. Ọ̀jí mi tajú o fàkàfìkì fàkà lábúlé kájọ láyé o ó ti yá àdúgbò lúgí. Wèrè kan ló máa ń ṣe bẹ́ẹ̀ gbà yẹn mo mú kíní ẹ̀wọ̀n tó báyìí mo tún mú wèrè míì mo tún mú mo ṣáà ṣe wèrè yẹn tí ó wèrè láìsí ẹ mọ kí wọ́n ṣe wèrè kí wèrè yìí wèrè yìí. wèrè àwèrè. Oh, they now love the wèrè I did in the wèrè. láì jí wèrè. nínú abẹ̀bẹ̀ ọ̀gá mi yẹn ló ní fíìmù yẹn gbà yẹn. kárátà wo lẹ ṣe rí. tí mi ń ṣe rí mo ń wo ni mo ti lówó nínú fíìmù náà àbí. ẹ lówó lójú ayé náà. mo ti lówó nínú fíìmù mo ti sẹni tí òní náà ti ń ké kiri náà mo ti ṣọba nínú fíìmù báyìí ọba kábíyèsí o mi ti ṣọba nínú fíìmù. Èsúsú náà ọba abìkan ni. orí stage mo ti ṣọba. Èsúsú ọba abìkan ni. ọba ni. ṣùgbọ́n kí yín ní kábíyèsí gbà yín. náà. ọba kingdom mi ni. ẹ ti ṣe Èsúsú. Èsúsú of Ìlara kingdom. ẹ̀yin yọ ti yín sẹ́gbẹ̀ẹ́ kan tó ní Ìlara bá ń ṣe onílara. ìtàn Ìlara kò lè lọ láìsí Èsúsú. Èsúsú náà jọba lóòótọ́. ẹ ṣe gateman. ẹ máa rí pé mo ní kíní mi lẹ́gbẹ̀ẹ́ gateman ṣé mo ṣí gate rí real life. Real life. ṣe inú fíìmù. Ok ṣe dókítà rí. àmì ti ṣe dókítà èmi alábẹ́rẹ́ lẹ́yìn wò iwájú yín tí bá bẹ̀rẹ̀ abẹ́rẹ́ pẹ̀lú yín. bẹ́ẹ̀ ṣe ń gbà sí nìyẹn. Ok sorry style ọ̀tọ̀ ní kan fẹ́ ṣe pé abẹ́rẹ́ tán mo máa ń gá abẹ́rẹ́ gan ẹ̀rọ kí mo ti ṣe immunization rí àwọn tó bá wà ní Kọ̀tún local government nígbà yẹn láti bí 2004 2005 2006 2007 2008 mo ṣe immunization mo ti kọ́kọ́ rí èèyàn tó bímọ fún mi àti pàdé dádì ẹ̀ ló mú wá. Ẹ sọ fọlọ. ilé mi lọ́wọ́ báyìí gbà. Ìbẹ̀lẹ̀ ti ṣáná wọlé. Ṣáná wọlé yìí ṣáná wọlé tẹ̀ ń tójú bọlé. àṣà pàdé aláìkara wa létà ni o kí wọ́n ṣe bẹ̀rẹ̀ láti fẹ́ ṣe kìíní létà ó lọ sí. wọ́n ní ọmọ ìrè ẹ̀yà. máa bọ̀ ọkùnrin ṣọ́ra fọ́kùnrin ọmọ pẹ̀lú obìnrin. ẹ̀yin náà máa ń fọ́ tẹ́ bá lọ́kùnrin náà. No ojúlómọ tó yónú ojúlómọ tó yónú dájẹ́ ìsọ́bẹ̀ ojúlómọ tó yónú téèyàn bára rẹ̀ wá ọkùnrin ẹ jẹ́ ká kíra wa pé ẹ̀yin náà Ọlọ́run dá yín dáadáa o níwọ̀n bá ti yín o ẹ̀gẹ́ ẹ̀dùn oníṣòdà pad ọ̀rọ̀ abọ́ta ẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́. àwọn náà dẹ̀ mọ̀ rin ọlárìn. pẹ̀lú bàtà tẹ̀lẹ̀ ẹ̀kọ́ ló ní ìmúni. èmi sọ pé ìtẹ̀lẹ̀ má jẹ́ra rẹ̀ ṣòfò Àjíbọ́lá kọ́bláṣù. ó dẹ̀ wá wọn. Really? mo rí pé bíbí ló wà lábẹ́. OnePlus ni mo ra. Ojì. lówó Nàìjíríà. ẹnu ìgbàlẹ̀ kan. owó ti wà lọ́wọ́ yín. ẹ jẹ́. bọ̀ owó wà lọ́wọ́ yín. owó. ẹ jẹ́ kan bá yín náà. àṣírí Ọlọ́run yóò máa kò ní Ọlọ́run ní tó àṣírí gbogbo wa. Àmín. owó wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká bá yín náà Aṣíwájú Tinubu kìnìkan mi mú rí yẹn mọ́ mo kó rí lẹ́fẹ́ kọ kò ń ṣe mi lẹ́fẹ́ bá rí. no mo ń sọ ni pé owó wà lọ́wọ́ yín already torí láti gba Ìsúsú wọn ń dùn yín left and right kódà àwọn kan láwọn béèrè yín wọ́n ní wà available lọ́dún yìí mọ́. nǹkan má bàyè mi jẹ́ o mo available. ẹ̀yin kọ́ ni David kọ́ ẹ mọ orin I'm available. tọ́
wọ́n láwọn wà available pé Davido ló wà ọ̀nà available. òun ni ẹ mọ̀ pé Ọlọ́run ti gbà fóun tiẹ̀ à ń bẹ lọ́run lé mi ọpẹ́lọpẹ́ Fẹ́mi ọpẹ́lọpẹ́ Fẹ́mi. kí lẹ fẹ́ sọ fún ọkọ Fẹ́mi? Fẹ́mi èmi ò máa lè dúpẹ́ tán lọ́wọ́ Fẹ́mi mo máa ń bẹ Ọlọ́run ní kọ̀rọ̀ pé wọ́n Ọlọ́run ìwọ ló mọ tó rí tó fi wò pé kẹ́ni yìí kó ti ara ẹ̀ gbé mi ga gẹ́gẹ́ bí èdè Yorùbá Ọlọ́run wá òun náà wá ṣe ó ṣe láì jẹ́ pé ó retí nǹkan kan ní return ju ọpẹ́ náà lọ. Ọlọ́run bá mi dúpẹ́ fún ẹni má jẹ́ òkun kékeré mo post kan lánàá pé kíkú má pa láàánú mi lọ́kàn mi mo mọ̀ pé Fẹ́mi ni mo ń bá wí lọ́kàn tèmi mo mọ̀ pé Fẹ́mi ni mo ń bá wí pé kọ́lọ̀ má pa kí ogun ayé má borí ẹ̀ kọ́mọdé má rí mú kágbà má rí mú kóbìnrin má rí mú kọkùnrin má rí mú ó ti wá ga kó má wálẹ̀ kọ́lọ̀ wá jẹ́ kó wẹ̀ má pọ̀ sí kó má pọ̀ sí kó má pọ̀ sí kọ́lọ̀ wá Fẹ́mi náà ní okun àtagbára mo fẹ́ kàn tara mi mọ̀yàn náà. kéèyàn kan náà tara yín dúpẹ́ tán láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyin Mọ̀mọ́ wọ́n ní ẹrù yìí kéré kò jọ ẹrù èsùsù. tí mo lè ẹrù èsùsù ṣe jẹ́ ṣe fẹ́ gbẹ́rù èsùsù fún mi bí ni. òun náà ni wọ́n sọ pé lè kéré pé a mọ̀ pé ẹrù tẹ́sùsù máa ń rú ẹrù tó tóbi ẹrù tó máa ń pọ̀ ní. nígbà tí ilẹ̀ kó sínú ẹ̀ ní. rárá o kí ló dé n tó dáa nífa àwa wo ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọkùnrin báyìí. wà á kéré náà ó wúwo. mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Abudintolókun Abudintolọ́sà ẹ̀pẹ̀lá ẹbí ewé àpẹ́ dára lẹ́wà bí ewé osùn ajímọ̀ kọrùn bí omi bí ewé níní òòrùn mú ẹ̀rùn yán kò pé kọ́ máa lákàn máa fọpo ọ̀pọ̀ aṣọ ọ̀pọ̀ ẹ̀wù jigijigi lọ́rùn ọ̀pẹ̀ tówó tó máa máa rọ̀nù lé àti àwọn aláṣẹ àti àwọn tó ń wù wá àtàwọn kájọ wà á ní àtẹ̀yẹ gan náà. ṣe gan. nígbà tí mo dárúkọ ẹrù èsùsù kí ló dé tẹ́ fi sẹ́yìn ṣé ẹrù èsùsù yẹn wúwo lóòótọ́. máa ń bà mí lẹ́rù tí bá bọ̀ jẹ́ gbé kíní kalẹ̀ kí tó sọ̀rọ̀ kò ń ṣẹ̀rù kékeré lè ṣùṣùrù. gbogbo ẹrù tẹ́ ṣùṣùrù yẹn gidi ni ó wúwo lóòótọ́. pẹ̀lú ògọ́lọ́ ó wúwo ó ní èèyàn kan kọ́ ló ń bá mi fọ̀rọ̀ kẹ Yusuf Aliyu ìgbà tí mo fẹ́ ru ẹrù yẹn ó wá bá mi lẹ́gbàá tó ti gbèrú mi bí ẹ̀mẹjọ tí ò dúró àbẹ́ ẹ̀mẹsàn gan bá kí mo fẹ́ ti ń ṣe ń gbé lọ ló ń gbé bọ̀ wọn táwọn ọmọ ẹ̀ wọ́n á tún ní kọ́ ọmọ kan rù wò ọmọ kan náà kọ́kọ́ tẹ́rí sí ọba ló ń pè ọmọọṣẹ́ tó parí báyọ̀ ìgbà tí ọrùn ẹ̀ fẹ́ wọ́ lónìí kí ni wúwo so mo á ní láti bọ́ mo á sọ fún pé tí mo bá ti gbàdúrà mo máa gbé mo dẹ̀ bọ́sẹ̀gbẹ́ kan mo á kẹ́pọ̀ lọ́mọ kan kakùrì sí ibi mẹ́ta wàláhì Ọlọ́run dẹ̀ fún mi gbé ìgbà tí mo ń gbé bọ́ tí mo ń rìn bọ̀ yẹn kì í ṣáàtì ẹrù ló ń pa mí o ẹrù rí kẹrù pa yín wọ́n rán yín sẹ́rí ṣalábàárò torí pé wá láti léèrè ni sì ta nǹkan rí. born and bred with a silver spoon. ìgbà tí mò ń ta gini kẹtù wá mọ̀ ẹ bá fẹ́ gbé jáde nù rà tí kíní ti mú yín lẹ́sẹ̀ yẹn kì í ṣe pé òun ló wo débẹ̀ bọ̀ ẹrù eléyìí wúwo òun ló mú ẹsẹ̀ mi tí mo gbà tó fi wá bá ọba yẹn tó fi sọ pé ayé mo wá jẹ mo fẹ́ yà jẹ kíníkọ́ tó fi la ẹrù yẹn wúwo ó ń ṣe ọ́díò ẹrù rí. tábà ní ká fi èso sílẹ̀ bí báyìí àwọn agan àti ìfẹ́ ẹ̀ ń bẹ́ ẹ̀wọ̀n ẹ̀yẹ wa lórí ètò Oyin Mọ̀mọ́ àlérejò báyìí lọ mo fẹ́ gba aládùúrà fún yín wípé iṣẹ́ yín kò ní dìṣẹ́ ilé àtọ̀nà yín náà ò ní dàrú lágbára Ọlọ́run tó bá tó àsìkò láti yàn ẹ̀ ní gbégun eléegun torí ìyẹn ló tún dáa kó fẹ́ kọ́ mọ̀ ní táǹsìn pé kán tó gbé láàárọ̀ tó bá dọ̀sán wá ní kò sẹ́ran bẹ̀ ó yẹ ẹ jùlẹ̀ ìyẹn ò ní ṣẹlẹ̀ sí iye tó máa bá yín kalẹ̀ tó máa nífẹ̀ẹ́ yín tó máa nífẹ̀ẹ́ yín tó máa nífẹ̀ẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ ní ọ̀hún lọ́lọ́ máa ṣe fún yín ẹ pẹ̀lẹ́ yín baby girls inú mi dùn láti sọ fún yín pé Esusu is taken is off the market àmọ́ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun lélẹ̀ tẹ́ bá ní question tẹ́ ní ìbéèrè tẹ́ ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ lọ bá wọn lórí ìtàkùn ẹ̀rọ ayélujára wọn á dá yín lóhùn èyí tó bá jẹ́ tiwọn wọn á mú èyí tí ò bá ṣe tiwọn bí ẹrù Esusu ni wọn á dá padà ẹ ti gẹ̀ẹ́tẹ̀. ìkúkú sèmi náà mo ní tẹ́lẹ̀ náà wọ́n gbèrú mi ni. ẹ ṣe ẹ̀dẹ̀ ti fún wọn. mo ti fẹ́ ni ó ní. ó ní nǹkan gbé kó ní nǹkan gbé nǹkan ẹ̀. gbé ọba adéjúdòye ti gbé nǹkan ẹ̀. ẹ̀yin wa lórí ètò Oyin Mọ̀mọ́ orúkọ tèmi Oyípadé Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ẹ jẹ́ kí n fi àsìkò yìí tún gbà wá ní ìyànjú àti ní ìmọ̀ràn ìwọ tó bá ń mọtí
má wakọ̀ ìwọ tó bá fẹ́ wakọ̀ má mutí ó ti wọ́pọ̀ láàrin àwọn awakọ̀ wa kódà àwọn awakọ̀ èrò ṣe ni wọ́n máa já pẹlẹbẹ sẹ́nu báyìí orí àwa máa hó ẹ̀yin tẹ́ ń fi agbára tẹ̀tọ́tù tẹ́ ń fi ṣan fa gíà kí ló dé ṣe fẹ́ para yín kékeré ni ẹnu mọ́jọ́ mẹ́ta ẹ̀ láńkáṣífù dẹ́ṣẹ̀ wọn ó ṣẹ̀dí 300 naira ni ẹ̀kọ́ tí ẹ̀ pítì àwọn tó máa bá yín kí ń gbà mí pé irú àwọn tí máa lọ ṣe báyìí fúnra mi kò ní dáa ṣe ti gẹ̀ẹ́tì ọlọ́run ò ní jẹ́ ká fi ọwọ́ ara wa ká fi ṣera wa ire o.